Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́ mọ́, a kú ojúmọ́ mọ́, a kú ojúmọ́ mọ́ tó mọ́ wa lónìí, ààbò Ọlọ́run á dájú lórí wa. Níbikíbi tá a bá wà tẹ́ táìmù yín wà, bí táìmù yín wà ní àsìkò tí mo fẹ́ sọ fún wa pé a kú, a kú gbádùn bí tá a wà o. Ààbò Ọlọ́run á dájú lórí wa lónìí o. Ẹ ṣé gan-an. Ní a gbọ́ pé ex-wife Kábíyèsí, ó jẹ́ pé òun ni first wife tí Kábíyèsí kọ́kọ́ fẹ́ gbà ní 2015. La gbọ́ pé Kábíyèsí ó fẹ́ obìnrin yẹn. Bẹ́ẹ̀ ni o, wọ́n ló bí Kábíyèsí fẹ́ ọmọbìnrin yẹn ní 2015. Wọ́n tiẹ̀ ní kí Kábíyèsí wọ́n tó di Kábíyèsí náà ni wọ́n ti ń fẹ́ra. Ìyẹn náà ṣe tán. Wọ́n ti ń fẹ́ra bí 2015 náà ti fẹ́ra ṣá. Wọ́n ní ìgbà tí ìyẹn náà wà ní àwọn tó tẹ lọ kó tó wá fẹ́ Wúràọlá. Wọ́n ní Wúràọlá náà, ìyẹn náà ṣe tiẹ̀ ò lọ. Nígbà tó ń gbọ́ pé ó fẹ́ fẹ́ Queen Naomi, wọ́n ní àwọn people yẹn ti sọ fún Queen Naomi pé wọ́n ní Wúràọlá ti sọ fún Queen Naomi àti Bọ̀m̀bàtà. Wọ́n ní Bọ̀m̀bàtà náà ń pe first wife Kábíyèsí. Wọ́n ní ìyẹn sọ fún Naomi pé ibi tó wà yìí o, tó bá fẹ́ fẹ́ Kábíyèsí, kí ló ń jẹ́? Wọ́n ní ẹni tó bá fẹ́ jẹun gbọ̀ngbọ̀n máa tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Pé ààfin yẹn ó kún fún oríṣiríṣi ogun. Tó bá lè ṣe, tó bá lè bí ẹ̀, pé kó try. Wọ́n ní the same thing náà ni lady yẹn Wúràọlá tó sọ fún Naomi náà pé kó múra o. Kó múra tó lógun wà bí ó wà ní palace o. Before ever káwọn àwọn onítúláàsì olórí àpàpàǹdodo kan tó sọ pé àwọn fẹ́ wọlé. Wọ́n ní wọ́n ti kìlọ̀ fún Naomi láti ilẹ̀ bẹ́ẹ̀. Wọ́n níbẹ̀ tí ìgbà tán wá gbọ́ pé prophetess ni ìyàwó tí Kábíyèsí fẹ́ fẹ́. Pé prophetess ni ìyàwó tí Kábíyèsí fẹ́ fẹ́, ìyẹn Queen Naomi pé kó àwọn wá sọ pé okay, òun lè face wọn lóòótọ́. Níbi tí wọ́n ti sọ fún, wọ́n ti kìlọ̀ fún Naomi kó tó wọ ààfin. Nígbà tí wọ́n ti gbọ́ pé prophetess ni, wọ́n ní bó ṣe wá ní okay, no problem. Níbi tí nǹkan tó wà láàfin náà ti yà fún ní expo tó máa tẹ̀lé. Lóòótọ́ ìgbà tó bẹ̀rẹ̀ wọ́n victimize ẹ̀ náà. Wọ́n victimize torí ẹ̀ náà lòun náà ti ṣe páàkì ẹrù ẹ̀ tó lọ. Because nǹkan tó fi padà wá ní pé Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi púpọ̀ púpọ̀. Òun ló fi jẹ́ pé ó tún face battle tó face lọ́wọ́lọ́wọ́ báyìí. Pé ṣùgbọ́n with the help of Kábíyèsí, tí ó bá jẹ́ pé Kábíyèsí love ẹ̀ ní tinútinú ẹ̀, pé kò sí nǹkan tí Naomi fẹ́ á ṣe padà láàfin. Pé ṣùgbọ́n ó depend lórí bí Kábíyèsí àti Kábíyèsí ń kọ sí Naomi. Pé torí ẹ̀ bí Naomi ṣe bẹ̀rẹ̀, bí Kábíyèsí àti Naomi tún ṣe bẹ̀rẹ̀ kíni ètò wọn, wọ́n máa bá bọ̀. Wọ́n ní Bọ̀m̀bàtà pé wọ́n ní ó ní nǹkan tó fẹ́ ṣe láàfin. Wọ́n ní ó ṣà ní bó ṣe dé, wọ́n ní ó dé pẹ̀lú security ṣá. Wọ́n ní bí bó ṣe dé, wọ́n ló gbé plenty luggage sí wa. Wọ́n ní bó ṣe dé báyìí, àwọn olórí ní níbo leléyìí ń lọ, níbo leléyìí ń lọ, kí leléyìí wá ṣe? Wọ́n ní ṣèbí ìyàwó Kábíyèsí tẹ́lẹ̀ leléyìí. Ṣé eléyìí tún ń padà bọ̀? Ṣé Kábíyèsí tún fẹ́ mú eléyìí padà? Pé kójú má rí bíi pé gbogbo ara lògùn. Wọ́n ní kó máa wo ibi tó fẹ́ dé sí.
kọ́ ti ẹ̀ wo ibi tí kábíyèsí, bóyá chamber kábíyèsí ló fẹ́ dé sí o. Káwọn máa wò pé wọ́n ti ready gbogbo wàhálà tó fẹ́ bá obìnrin yìí, tó fẹ́ bá Bùnbàtà fà. Wọ́n ní bí kábíyèsí ṣe wá fún wọn ní key royal manor níbi tó yẹ kí lady yìí dé sí, èyí tó prepare fún Naomi, ìyẹn royal manor yẹn, níbi tí Naomi fẹ́ dé sí. Wọ́n ló dẹ̀ fún wọn kì pé kán lọ ṣí royal manor yẹn. Bóyá rooms, bóyá apartment pọ̀ ńbẹ̀ o, kò yé mi, but wọ́n ṣà ní kán lọ ṣíbì kan fún ní royal manor. Wọ́n ní bọ́n ṣe ṣíbẹ̀ tí wọ́n kó ẹrù Bùnbàtà sí. Wọ́n ní ẹ wá wo wàhálà. Bí Mariam ṣe lọ pe olórí Rónkẹ́, ó tún ṣe pé kí ló lòun jẹ́. Wọ́n tún pe olè tíìkì àbí kí náà lò. That is Tóbi, olórí Tóbi. Pé kán wá o. Báyìí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní bí gbogbo bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe kó sí. Ó dàbí pé wọn ò lè pe this girl lọ́tẹ̀ yìí because wọ́n sọ pé ó ti lọ fìrù fọ́nà lé ibi tí kábíyèsí àti Naomi ti ń ṣe fàájì, tó ń yọ ayọ̀, tó ń ṣe fàájì ara tó fi lọ dá ṣàgbọ̀, tó fi nígbà tó da gbogbo bẹ̀rù bó ṣe ń lọ ló lọ l'accident. Ó dàbí pé ó wà ní ìyẹn ò tíì sí láàfin nsìn torí wọ́n ó ti wà lọ hospital pẹ̀lú accident tó ní. Wọ́n ròyìn pé fatal accident ló ní. Tọ́lọ́run bá wa ṣe, kó ya gbàdúrà, k'Ọlọ́run kó yọ. Because wọ́n ní igi gogoro má gúnni lójú, òkèèrè la ti ń yẹ̀ ẹ́. So wọ́n ní bọ́rọ̀ Bùnbàtà ká má fi lè fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Àwọn mẹ́ta, olè TikTok àti Rónkẹ́ àti Mariam ní ọ̀gá wọn. Wọ́n lọ bá woman yẹn ní inú ọ̀nà níbi tó páàkì sí, inú yàrá tó wà. Gbagba nítorí wọ́n fẹ́ já ilẹ̀kùn. Wọ́n ṣe bíi pé bóyá ilẹ̀kùn yẹn fẹ́ já, bọ́n ṣe gbó ilẹ̀kùn yẹn jìgìjìgì. Ní kó bọ́ta. Ilé báyìí ò lè gbà ẹ́ o. Ilé ọkọ wa leléyìí o. Ìwọ ò lè gbà, ibi báyìí ò lè gbà, à ní ránjú wálẹ̀. Kí kábíyèsí tó wá bẹ̀rẹ̀ another one kó tó wá face ìwọ náà tún padà bọ̀ pé láyé pé kì í ṣe ibi báyìí. Bọ́n ṣà ṣe bí obìnrin yẹn ṣà padà, ó jáde. Bó ṣe jáde ló bá ní kí ni problem yín? Wọ́n ní kí ló wá ṣe ńbí? Ó máa bọ́ta. Àìjẹ́bẹ̀ a máa fi omi gbóná wẹ̀ ẹ́ níbí báyìí. Máa ṣe yẹn nìyẹn. Òun múra yín wá náà ni. Òun náà mọ̀ pé òun gbọ́ pé kì í ṣe ẹran tó rọ̀, pé ṣùgbọ́n òun ti múra yín. Pé gbogbo àrà tí ẹ bá fẹ́ dá báyìí, ó yẹ bẹ̀rẹ̀ sí ní máa mú jáde. Torí òun náà gbẹ́yìn. Mo ti mú size tẹ̀yìn náà dání, ó yá. A jọ máa mú nǹkan lẹ̀ léni. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe wótò. Báyìí ká aṣọ, báyìí ká wọ̀lẹ̀. Wọ́n ní woman yẹn pé ibi tó fẹ́ lọ wẹ̀ tẹ́lẹ̀ pé bó ṣe tọ́ pé kóun lọ wẹ̀, bó ṣe wọlé padà tóun náà múra tí wọ́n jáde. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kí ẹ bá mi like. Màá mú ìtókù wá fún yín bó bá ṣe ń lọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.